Ẹ kú dédé wòye gbogbo èyí olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Ọ̀rọ̀ yìí bẹ́yìn tí Ọlọ́run ṣàánú fún. Tí bá ní èyí tí Ọlọ́run ṣàánú fún, èyí tọ́lọ́run gbé lọ́wọ́ sókè díẹ̀. Àti gbogbo adé ó bá yín wí. Gbogbo ẹ̀dá láyé, kò sí ẹni tó wà láyé tó lè monopolize wisdom àbí knowledge. Gbogbo ẹ̀dá láyé tí ò bá ti kí ń gba ìmọ̀ràn ẹlòmíì mọ́ tiẹ̀. Tó jẹ́ wípé ó gbé ara ẹ̀ sí position débi wípé èèyàn kankan ò gbọ́n àfi òun nìkan. Tó gbé ara ẹ̀ sí position tó jẹ́ wípé èèyàn kankan ò lè bá sọ̀rọ̀ àfi tinú ẹ̀ ló fẹ́ ṣe. Ìṣubú ó dúró derú ẹ̀dá bẹ́ẹ̀ lẹ́nu bodè. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀, àwọn aṣọ rere tí wọ́n fi bora, àwọn aṣọ òtítọ́ tí wọ́n fi bora á máa tú, á dẹ̀ máa ṣíbọ́ lára wọn. Àwọn ẹlẹ́tàn, àwọn sycophants, àwọn àríjẹnídìí màdàrú, àwọn tí wọ́n máa jẹ dòdò tí wọn ò ní lè sọ òdodo, àwọn tó jẹ́ wípé nǹkan tí wọ́n máa jẹ ò ní jẹ́ kí wọ́n gbọ́n. Irú ẹ̀dá bẹ́ẹ̀, irú àwọn èèyàn báyìí ni irú ẹ̀dá bẹ́ẹ̀ ló máa fi ṣe aṣọ bora. Àwọn èèyàn gidi tó lè bá ẹ̀dá bẹ́ẹ̀ sọ̀rọ̀, tó jẹ́ wípé yẹ kó bá sòótọ́ ọ̀rọ̀, tó jẹ́ wípé wọn ò ní kọ ikú wọn bá sòótọ́ ọ̀rọ̀, tí ò bá ṣọ́ra, ẹ̀dá tó bá ti wà níwà tẹ́ pé ó fi rẹ̀ sí position tí wọn ò lè bá sọ̀rọ̀, ó fi pé òun ti gbọ́n tán, kò sẹ́ni tó lè bá wọn sọ̀rọ̀, a máa lose àwọn èèyàn gidi lára ẹ̀. A máa lose àwọn tó make sense lára ẹ̀. Kò sí bí ẹ̀dá ṣe dègbà tó láyé, èèyàn láti ní ẹni tó yẹ pé ó máa ń nu ẹnu fún, ẹnu tó lè bá èèyàn sọ̀rọ̀ téèyàn lè gbọ́. Gbogbo ẹ̀dá tó bá fi rẹ̀ sí position irrespective bó ṣe lówó tó àbípò ẹ̀, tó yẹ pé àwọn tó lè bẹ sọ̀rọ̀ tó lè wojú ẹ̀, àwọn tó lè control nìkan ni. Àwọn tí wọ́n wà tí ò mẹ́sì, tó yẹ pé àwọn tó need nǹkan lọ́wọ́ ẹ̀, àwọn tó yẹ pé ẹni tó wọ́n máa fún wọn ní nǹkan wọn ní jẹ́ kó gbọ́. Kò dẹ́ ṣe pé wọn ò ní sọ̀rọ̀ ẹ láì dá lẹ́yìn o. Wọ́n mọ nǹkan tó ń ṣe tí ò dáa. Wọ́n á sọ̀rọ̀ ẹ láì dá lẹ́yìn, ṣùgbọ́n nítorí pé wọ́n rí pé ẹlẹ́tàn ní ẹ, ẹ̀tàn ló fẹ́. Wọ́n ti rí pé ara ẹ kọ̀ ó tọ́ ọ̀rọ̀. Wọ́n ti rí pé ò ní gbọ́. Wọ́n á dẹ̀ máa jó lọ mú wẹ̀yìn ẹ̀. Tó bá ti wá bá rẹ ní position tó jẹ́ wípé gbogbo àwọn tó make sense around you, wọ́n ń sá lọ, wọ́n ń kúrò, wọ́n rìn ẹ́ ní wòwò, wọ́n fi ẹ́ sí kólóbó. Gbogbo àwọn tí ayé mọ̀ mọ́ ẹ, tí wọ́n jẹ́ aṣọ àṣírí, aṣọ òbúra fún ẹ, tí wọ́n nídìí kankan lọ́wọ́ ẹ pàtó, wọ́n dẹ̀ ń ṣí lọ lára ẹ. Tó o bá jókòó, ó yẹ kí ìwọ gọ́gọ́ jókòó fúnra rẹ gẹ́gẹ́ bí ọlọ́pọlọ, kó o rò fúnra ẹ pé kí ni mo ṣe, kó o re-examine ara ẹ, kó o re-evaluate ara ẹ, kó o re-assess ara ẹ. Tí gbogbo ayé bá ń sọ, pàápàá àwọn tó make sense, àwọn tó ní ọpọlọ tó bá ń sọ wípé ìrìn tó ń rìn bó ṣe ń ṣe yìí, ayé ò kì í ṣe bẹ́ẹ̀. Tó o bá wá jókòó tó kọtí dídùn, Ọlọ́run má ṣe ẹ́ ju Fáráò tí Ọlọ́run ṣe láyà lé fún ìparun ẹ̀. Gbogbo ẹ̀dá tó jẹ́ pé àwọn tó lè fún ló ń jẹ, àwọn tó ṣe sàṣà màmàmàmà, àwọn tó máa wárí sábẹ́ ẹ̀ tó yẹ pé wọ́n ní ìdí ẹ láti survive, bí wọ́n fi pa wọn ní ìdí ẹ láti survive nìkan ló lè wà láràǹdì ẹ̀. Tó jẹ́ pé àwọn tó jẹ́ pé ó fún wọn ò fún wọn, wọ́n rí wọn ò rí, wọ́n á bá ẹ sòótọ́ ọ̀rọ̀. Tó jẹ́ pé àwọn yẹn gan lọ̀tá ẹ̀, ìṣubú dé, ó dúró derú ọ̀tá dorí irú èèyàn bẹ́ẹ̀ lé ẹnu ibodè. Ò sí bó ṣe lè wà láyé, o ò lè sọ pé wọ́n lo ní ìmọ̀, o ò lè monopolize gbogbo nǹkan tán láyé. Kò sí ipò tó lè wà láyé. Ẹ̀dá ńlá ti máa rò pé àwọn kan wà wọn ò ní owó ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ jù ẹ lọ. Àwọn kan wà wọn ò ní èèyàn ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ jù mí lọ. Gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tí kì í fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n, gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tó bá mọ tara ẹ̀ nìkan, wípé ìwọ nìkan, àfẹ̀mí ìwọ nìkan ni kí gbogbo àwọn tó wà ráǹdẹ, tó o bá rí ọ̀nà tí wọ́n lè fi dìde, tí ò kàn ẹ́ tí wọ́n bá ṣubú, tí ò kàn ẹ́ wọ́n bá pàfọ́ sínú òṣì, àwọn aṣọ gidi wọ́n á máa ṣí kúrò lára ẹ̀. Àwọn aṣọ àpọ́nlé wọ́n á máa fàya lára irú ẹ̀dá bẹ́ẹ̀. Tó bá ti wà round, o bá ti jẹ́ leader, tó bá ti jẹ́ èèyàn tó lè kárí àwọn tó wà round ẹ, kó o fọ̀nà là wọ́n, kó o try láti carry wọn along,
àwọn aṣọ gidi á máa ṣí kúrò lára ẹ̀. Tó bá jẹ́ leader tó jẹ́ wípé àwọn tó wà ráǹdẹ nìkan, àwọn tó lè rí jẹ nìkan lọ lẹ́nu ọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀, àwọn tó lè bá ẹ sọ ọ̀rọ̀ gidi, àwọn ni ọ̀tá ẹ̀. Àwọn ló ń fi pé kò sí èèyàn lára ẹ̀. Tẹ́ pé gbogbo nǹkan tẹ́ pé àráǹdẹ gbogbo àwọn tó wà ráǹdẹ tó bá lè sọ nǹkan tó máa suit ẹnìkan, tó ń sọ nǹkan tó suit ẹnìkan, tó ń sọ nǹkan tó suit ẹnìkan ló ń rí àráǹdẹ. Ọ ló pè léèyàn gidi, ìṣubú dúró díẹ̀ lẹ́nu ibodè. O gbọ́dọ̀ wà láyé kó jẹ́ pé gbogbo àwọn tó bá wà ráǹdẹ ọ̀rọ̀ dúdú tó fẹ́ gbọ́ nìkan náà ń sọ. Àwọn tó bá wà ráǹdẹ, àwọn kan láti wà tó máa sọ ọ̀rọ̀ ìkorò tó yẹ pé ìkorò ni, torí ọ̀rọ̀ òtítọ́ ìkorò ni. Àwọn tó bá ti ń sọ̀rọ̀ tó korò mọ́ ẹ létí, tó jẹ́ òtítọ́ tó kan ẹ́ lára, àwọn gan ló nífẹ̀ẹ́. Gbogbo àwọn tó bá ti wà ráǹdẹ tẹ́ pé ọ̀rọ̀ dúdú náà ń sọ, ọ̀gá yes ma, ẹ̀yin lẹ dájú, ọ̀gá ẹ má dá wọn lóhùn, yes ma, ẹ̀yin lẹ dájú. Àwọn yẹn gangan ló ń wá ìṣubú ẹ̀. Tó bá wá rí pé àwọn aṣọ tó dá ń bọ́ mọ́ ẹ lára, tó bá jókòó kó rò ó fúnra rẹ̀ pé kí ló dé tẹ́ pé lágbájá ń lọ, tàmẹ̀dù ń lọ, eléyìí ń lọ, àwọn aṣọ yìí ń bọ́, àṣírí mi, àwọn tó jẹ́ aṣọ àṣírí fún mi wọ́n ń tú. Ọlọ́run ìṣubú dúró díẹ̀ lẹ́nu ibodè. Torí ọ̀pọ̀lọpọ̀ yín, àwọn tẹ́ fi ṣaṣọ bora náà wọ́n ń sọ̀rọ̀ yín láìdá. Ṣùgbọ́n torí pé wọ́n ti rí pé ara yín kò tọ́ ọ̀rọ̀, wọn ò ní lè sọ lójú yín. Wọ́n á dẹ̀ máa sọ lẹ́yìn. Bá àwọn tí wọ́n lè sojú abẹ níkò, àwọn awíkoko lójú ọlọ́rọ̀ tó yẹ kẹ́ ẹ fà mọ́ra, àwọn yẹn gan ló ta yín. Àwọn tó yẹ kẹ́ ẹ fà dìde, ẹ ní fẹ́ fà wọ́n dìde nítorí pé ẹ máa fi pé kọ́ má bá compete pẹ̀lú yín. Gbogbo ọ̀gá tó bá ti ní bẹ́ẹ̀ nínú blood ẹ̀, ìṣubú dúró dè wọ́n lẹ́nu bodè. Kò sí èèyàn kankan tó lè monopolize wisdom àbí knowledge. Kò sí ẹnì kankan tó lè sọ pé òun ò ní ìdèyàn, òun ò ní ìdí ọgbọ́n. Gbogbo ẹnikẹ́ni, ọ̀gá, ọmọṣẹ́, ọkùnrin, obìnrin tí ò bá kí ń fi ọgbọ́n ọlọ́gbọ́n, ọgbọ́n àwọn tó mọ̀ wípé àwọn ilé ìgbọ́n ṣe ọgbọ́n, ìṣubú dúró dè wọ́n lẹ́nu ibodè. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. shabarikolo.com, ẹ lọ register ńbẹ̀. Ẹ má gbàgbé ilẹ̀ Danabit tó wà ní Mọ́níyà, wọ́n ṣe promo 1.2 million tó bá máa fi dé after Ramadan á di 2.5. Ẹ káàárọ̀.